èmi á sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ èkó lèmi sí wa àmọ́ muṣe ọlọ́ọ̀ṣà lèmi bẹ́ẹ̀ ni àmọ́ muṣe ọlọ́ọ̀ṣà lèmi àbọ̀lọ́ burúkú ó ti mọ̀ pé lùdó òun wà ibi tó ti ń ṣẹbọ tó ti ń ṣètùtù ni òun wà ó wá mú àwọn olóòṣà wá náà dúró olórí àfà tó pẹ̀lẹ́ láàfà tó wà sùn fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní yọ ìbàdí ó yọ ìbọn ó yọ àdá ó yọ àkẹ́ ó yọ ọ̀bẹ olórí burúkú àfà tó wọ wèrè tó nǹkan ti já wèrè fúnra rẹ̀. Ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí àwọn ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan ti ń bára wọn gbé pọ̀ nírẹ̀pọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nílùú Abẹ́òkúta tí ṣolúìlú ìpínlẹ̀ Ògùn ṣe bí a ti fi hàn yín níjọ́sí ibi tí ṣọ́ọ̀ṣì àti ilé òòṣà ti jọ wà papọ̀ níbì kan náà tí wọn ò jà tí wọn ò ta àmọ́ lásìkò yìí ariwo la gbọ́ wípé àwọn àfáà kan lu àwọn olóòṣà tí wọ́n ń kiri kọjá níwájú mọ́ṣáláṣí. Báwo lọ̀rọ̀ ṣe rí? Èyí ló mú wa rìnrìn àjò lọ sílùú Abẹ́òkúta ní agbègbè tí wọ́n pè ní Ìlúgùn. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè gbọ́n tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ má bẹ tí bàbá ìmọ̀ bá ti di kó máa mi ẹ má bẹ Yusuf sọ ẹni tó ẹ sọ fún ẹni. ẹ bẹ́ẹ̀ fi àìjẹ́ wá gbẹ̀yìn wọn Nàìjíríà àwọn ilé mọ́sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹ̀jọ́ o àtọ́rọ̀ nǹkan kan lọ́wọ́ wọn aṣọ táwọn àdẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwọn fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn. afa kan lè wà ń bẹ̀ tó wá dé sí sọmọdé àmọ́ afa ló ń fi gbàdí báyìí pé gbogbo pátá ló máa padànù. olóńdè afa gangan ni ó ló ń fi gbàdí yẹn báyìí ló ń fi gbàdí báyìí ẹ̀mí kọ̀ọ̀kan mọ́tálásí alájà ni wọ́n mọ́tálásí àjẹbọ ni ó la fa yẹn yẹn ni máa tẹ̀lé àjọ pàdé ilé babaláwo ọmọ olú yẹn kan ṣoṣo gba ọlọ́mọ olú ọmọ ìyá mi yẹn wà gbọdọ̀ tó jókòó yìí wọn náà lọ lánàá ṣọ́ọ̀ṣì yé yín wọ́n lè máa dójúbà orí ìlú tẹ́lẹ̀ kálukú bá ní èèyàn sí wọ́n máa débẹ̀ so mọ́ ṣe wá débẹ̀ mọ́ ṣe ń lọ tán kúrò ní ìlú gú títì wọ́n yà wọ̀dọ̀ wa ní púpọ̀ wọ́n lọ sí ìsàlẹ̀ ọ̀dọ̀ wa ní púpọ̀ bàbá wa ní púpọ̀ wọ́n lọ tọ́dọ̀ wọn mọ́sálásí kìíní mọ́sálásí kejì kan kàn òun náà jáde ó kú díẹ̀ nítorí báyìí ilé ibi tí a kọ́kọ́ jókòó yẹn wọ́n pa ìlú yẹn tó ti yé yín tó kọ́ nìkan pa ìlú yẹn wọ́n bá gbogbo lóríṣà ìbàjẹ́ lórí ilẹ̀ tí wọ́n ti dé bí mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì wọ́n máa pa ni tí wọ́n wá kọjá ìsíwájú wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọn gbogbo ọdẹ ń ṣeré ọdẹ mùlùmí ọdẹ pa ọdẹ kọjá bọ́ọ̀ bọ́ọ̀sì bíi mẹ́rin wọ́n lè jáde nìyẹn wípé bóyá ká ẹ̀ pa ṣé bọ́ọ̀sì ní ká ìgbà bẹ̀ kọjá àbọ̀sọ̀ ní ká ìgbà bẹ̀ kọjá mọ́lẹ̀ ti kọ́ ọmọ mọ́lẹ̀ ọmọ ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí nà wọ́n lè bẹ̀rẹ̀ sí nà ọmọ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n yẹn wọ́n ní mọ́sálásí yẹn àwọn bíbá náà ṣùrù bọ́ ọmọ yẹn nígbà táwọn yẹn tó rí ẹ̀pọ̀ ẹnìkan bù sónú wọn òun náà fọmọ yẹn lẹ̀ ọkùnrin ni ọmọ yẹn wọ́n fi ọmọ yẹn lẹ̀ ọmọ ìṣàbí mẹ́jọ mẹ́wàá kan yẹn ti lọ wájú wọ́n bí márùn kan tẹ̀lé àwọn olùlù yẹn ló ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́ ní tó ń ṣá lórí yẹn bíbọ̀ tó yẹ mo bọ̀ tó lè mẹ́ni ẹ̀wọ́ náà èyí tó jó lórí wọn tó jẹ́ bí bàbá wọn wọ́n pè ní alájì wọn ló jẹ́ bí àbòrìṣà wọn ń bẹ̀ yọ̀nà ọmọlọ́mọ lẹ́nu yìí ó ti tó ọmọ tí ní kàn ọ̀pàlù báyìí kò yẹ kẹ́ ní kàn ọ̀pàlù ráìtì kò ní kàn ọ̀pàlù ṣé báwọn ti ní kẹ́mi gbàgbà ìkọjá mọ́ ó sẹ́wọ́ kò sóògùn náà ń pe àdúgbò yìí kò sẹ́wọ́ kò sóògùn òun ládùúgbò yìí wọn sọ fún mi kọ́ lọ́rìṣà kan ó ti kọ́ lọ́rìṣà wà bíbá ìjọ kan náà wọn ní kó gbàgbà ìkọjá mọ́ òtún wá náà yóò tún wá kó lọ́rìṣà wà bíbá yìí ṣùgbọ́n wọn lọ títì ni ọwọ́ rẹ̀ gbọ́kọ́ ní kó lọ́rìṣà kan gbàgbà ìkọjá mọ́ pé láyé o ìbọn ti bẹ̀rẹ̀ sí ìlú alájí ni kó tó fún alájí gbàjú kan tó bẹ̀rẹ̀ sí náà wọn bẹ́ẹ̀ sáré wọn mọ́sálásí ló làwọn irin ọlọ́yìnde lánàá yẹn oníṣẹ̀ṣe ni ọlọ́mọlú ni yóò rìṣà iná ni alájí ni tó ti yé yín bó ti wá sáré wọlé yẹ́rò pé kó ti fún sílẹ̀ pé ó ti lọ ìyẹn kan lọ ni àti ìrètí bá tó irin tó fi ń de táyà tírélà irin gbàgbà yẹn olólàmọ́ látẹ̀yìn olólàmọ́ lórí tó ti yé yín àwọn àfa yẹn àwọn àbẹ̀ o ìtọ́sọ̀rọ̀ agbègbè tó wá sí station yẹn bọ́lẹ̀ lọ́rọ̀ padà pẹ̀lú ìyàwó ẹni yẹn náà sáré wọlé ló láyọ̀ paná bẹ́ẹ̀ kò sí tó jọ ní wọlé gbogbo ló máa ṣápa àfa kan dẹ̀ wà ń bẹ̀ tó wá dé station mọ̀dá mọ̀ àfa yẹn ló ń fi gbàdí báyìí pé gbogbo pátá ló máa padànù olóńdè àfa gangan ni ó ló ń fi gbàdí yẹn báyìí ló ń fi gbàdí báyìí ẹ̀mí kọ̀ọ̀kan mọ́sálásí alájà ni wọ́n mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn àfa yẹn ni máa tẹ̀lé àjọ pàdé ilé babaláwo mọ̀mọ́ dáadáa àfa mọ́sálásí yẹn gangan ó wà ní mọ́sálásí yẹn àjọ pàdé ilé olúfaniyan ìtẹ́mi rí bẹ̀ òun nìyẹn bí jẹ́ ṣe kílẹ̀ wulẹ̀ nìyẹn ọmọ mọ́rìṣà àtẹ̀yìnbá lọ́sì máa ń nà ìdí mọ́rìṣà ìkọ́dé ẹ̀ mọ́ wájú báyìí tó gbé báyìí tó ń la mọ́rìṣà yẹn wájú òun níwájú òrìṣà yẹn ó sì wà bẹ̀jọ̀ la o wọ́n pòsẹ̀ sórí wásaapù òrìṣà àtẹ̀lé station yìí sìn òrìṣà ẹ̀ báyìí gbogbo wájú ẹ̀ báyìí òun náà fàyà nípa kọ́ ẹ̀ báyìí òrìṣà yẹn wà lẹ́nu ìjẹ́ ọlọ́pàá náà rí gbogbo wọn náà rí tó ti àdẹ̀ ń wájà gbogbo oníṣẹ̀ṣe ni onígunukó wọ́n ń ṣe fún wa wọ́n ń ṣe fún onígunukó kí náà ti ń kàyẹ̀ àbíláfíà àjìnìyàn tó náà ní kọjá ní púpọ̀ ló bá parí ọ̀rọ̀ yẹn o ìbá tí mo gbọ́ adífá gbọ́dọ̀ gbogbo wọn ṣẹṣẹ a ní púpọ̀ lóyún dé tó parí ọ̀sùn láfíà jí o dísẹ́yìn bàtà wọn náà ìṣọdún yìí alájì tẹ̀lé wọn lọ ọkùnrin ìṣàwá jáde wọ́n sì fi àjẹ wọn náà nìyẹn o nínú apá ló kú oru o wọn náà ń fi wá kálá o. èyí tí wọ́n náà àwọn tó náà yìí. àwọn àlọ́ síbítù báyìí wọ́n gba sẹ́ẹ̀tì oní sẹ́ẹ̀tì o wọ́n lọ lọ́wọ́ gbà báyìí ni ọwọ́ yẹn náà wà bẹ̀ o ọlọ́pàá rí o ọwọ́ yẹn ti ga báyìí o wọ́n ti mú sẹ́ẹ̀tì yẹn lọ o a rí sẹ́ẹ̀tì yẹn gbà o àwọn bọ́ọ̀sì tó tẹ́ lọ́wọ́ ti bí ọ̀kúnmúra àjà
ọdún là ń ṣe kọ́ kọjá ni wọ́n sọ àwọn ọdún múra àjà síkálá mi ojú mi báyìí náà lè ṣe bọ́ sí gíláàsì wọn pàwọ́ fọ gíláàsì ẹni bá kúrẹ́ kí ló mọ̀ lẹ̀ jẹ́ńjà àfọ gíláàsì wọn rárá ọ̀rọ̀ débi gíláàsì wọn olórí ìṣàkóso gíláàsì ṣọ́ọ̀ṣì mọ́sálásí o àwọn síkálá wọn báyìí náà ń yọ gíláàsì wọn lè mọ́ mú olóníkọ́ máa yọ gíláàsì wọn lè mọ́ máa mú gbó tó ń yọ gbàdì olóníkọ́ máa yọ gíláàsì àwọn ọlọ́kọ́ gíláàsì wọn wọlé o tẹ́ egbè bá dùn wọn dáadáa ẹni yọ ìlà ẹni yọ gbàdì ẹni yọ àdá mo dá mọ́ gbogbo àtọ́ bẹ̀rẹ̀ sínú ọmọ ọlọ́mọ mo mọ̀ ẹni fọ́ni mo ìṣàlórí mo mọ̀ tó bá dé tó bá kún ọdẹ station kájọ pàdé ńbẹ. ìdánwò ni ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ lọ. ó àná ní on the 19 láì mú kọ́ kẹ́ onímọ̀tàlá sí ń pẹ̀lú lágbo mẹ́fà rọ̀lẹ́ o 7 ni o after 5 months ló ṣẹlẹ̀ o. àwọn wo lọ́jọ́ ṣòfin pé olóríṣọ̀ gbọ́dọ̀ gba. àmọ́ o àmọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n ní kò ní ẹ̀kọ́ ní fún ọlọ́mọ yóò náà fún olóríṣà rárá ẹgbẹ́ ìjẹ́ gbà wá o ní títí ìjọba o ẹ máa kí àìjẹ́wá gbẹ̀yìn wọn Nàìjíríà àwọn onímọ̀tàlá sí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹ̀jọ́ o àtọ́rọ̀ nǹkan kan lọ́wọ́ wọn o aṣọ táwọn àdẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwọn fi ń ṣọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn aṣọ dúdú tiwa táà fi múra táà fi ń gbòrìṣà wa lágùgẹ táà fi ń gbòrìṣà wa jáde òun lẹ́lẹ́hà wọn ń dàborí o káwọn máa dúbí tó égún o aṣọ dúdú wà lọ́n lò. orúkọ mi ni olóyè Ifágbémi ní ìyá àtọ̀dà báwò aka ìfọ̀tàtàlà olúfẹ́ gbà èmi ni alága ọlọ́mọlú gbogbo ẹgbà lórí mi tó ṣẹlẹ̀ lórí àwọn ará wa ní ìlú ojú gbòòrò tí àwọn àfà ní kí a má kọjá ní títì ìjọba inú wa dùn lórí àṣẹṣẹkù ní police station náà ni pẹ̀lú àwọn ará wa tí wọ́n ṣe léṣe àtàwọn òrìṣà wa inú wa dùn gan débi pé ìjọba ìpínlẹ̀ Ògùn ó jẹ́ ìjọba tó ń fẹ́ràn àlàáfíà torí wọ́n jẹ́ kí commissioner of police ìjọ bàbá wa àrùn ní Ọlálẹ́yẹ tó jẹ́ chairman alternative medicine àti commissioner of sport bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn Abíọ́dún bàbá wa Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún òun ni wípé à ń gbàlejò lọ́wọ́ kó yẹ kí nǹkan ìdùkú tó bá ṣẹlẹ̀ wípé wọ́n dẹ̀ bá wa dá sí ọ̀dẹ̀ commissioner of sport and culture and sport ọ̀rọ̀ wa àti wọ́n bá wa dá sí ọ̀rọ̀ ẹ̀ náà inú wa dẹ̀ dùn gbẹ̀gbẹ̀ ohun tí area command àdàtọ̀ tí wọ́n ṣe yẹn Olú Ọmọlúlú inú wa dùn gan-an wọ́n sọ dáadáa wọ́n dẹ̀ rí wípé ọ̀tún rojọ́ òsèròjọ́ dẹ̀ rí wípé àwọn aláàfáà yẹn jẹ̀bi torí wípé wọ́n ṣe èèyàn bíi 3 4 5 mẹ́fà lè ṣe lọ́dọ̀ tiwa tẹ́ẹ̀rí ẹnì kan ṣojọ́ jáde ní ọ̀dọ̀ tí wọ́n dá wọn lẹ́bi wọ́n dẹ̀ ìgbésẹ̀ pé kí wọ́n lè ṣètò lórí àwọn tí wọ́n ṣe léṣe lálàáfíà lè ìjọba wọ́n ṣe ìmúláradá wọn láti sọ nǹkan má bínú fún wọn àdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ìyàwó náà wà ń bẹ tó jẹ́ pé Bísọ́lá Bèbí Akíbọ̀ tó jẹ́ ìyàwó ìṣàwọ̀ gbogbo Ẹ̀gbá ọ̀nà ìdásí ọ̀rọ̀ náà jọ lọ ni. ṣé olóòtú iṣẹ́ kò ní di ṣẹ̀mọ́ ní lọ́wọ́ ẹ ò ní rí ìjà ẹ ò ní rí wàhálà ẹ gbà wá lọ́wọ́ ọ̀hún màlẹ́ o ẹ bá gbà wá lọ́wọ́ wọn o torí tí wàá nù rọ pé àwa mo ṣá gbogbo àwa tí wàá nù ní ìgbàgbọ́ ń bá wà ṣe afọwọ́n màlẹ́ yìí náà ẹ̀rọ ń pẹ́ kọ́ padà jẹ́bọ̀ rẹ o orílẹ̀ yóò bá kẹ́ra wa o oníkálùkù ń ṣèṣì rẹ̀ a ò kọlù wọn o àwọn rẹ̀ wà á kọlù wa o àdúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn yanjú rẹ̀ o oníkálùkù mọ ẹran rẹ̀ náà wo. láti ayébáyé kọ́ tí ó burú wa yìí tí a bá ti rí mọ́sálásí tó bá ti wà níbi ilé kẹrin sí wa láì wùlọ́kọ́ bá ọ́ kírun bẹ́ẹ̀ o ọ́ kírun bẹ́ẹ̀ o wọ́n ti pa ni a máa pàlù tá a bá ti rí ṣọ́ọ̀ṣì ilé kẹrin sí karùn-ún a máa pàlù. a dẹ̀ kọ́ ọ́bù wa ni o ọ̀bù wa ni kò kàn á wá torí àwọn àròpé ọ̀run mi là ọ̀run mẹ́ni máa là gbogbo wa náà Elédùmarè kan náà lájọ ń pè nígbà tó ṣe ń pè olóyè àtọ̀tọ̀ síra wọn ṣùgbọ́n ẹ̀sìn agídí tó mú wá bá wa yìí wọ́n fẹ́ ní ọ̀tá wa lára lórí pé wọ́n pèbè ti ṣẹ́jú olùkàtí tí mo àti ó jẹ́ káàkiri ìgbèjì ti ṣẹ́jú olùkàtí tí gbọ́n ó ti mọ̀ pé ìlànà ṣẹṣẹ yìí òun ni ìlànà gbàlà tó wà nú ẹ̀ nínú ọmọ fẹ́ bẹ gbogbo wa pé kájọ nígbà tí wọ́n gbé kíní ìdè àwọn alábá àgbà tí wọ́n bá wù dáadáa nínú orúkọ àwa oní ẹ̀ṣẹ̀ tí afẹ́ máa sọ pé orúkọ là ń jẹ́jù àgbẹ̀jà níyù síkìlù múráyínà ẹ̀gìnìkan afáwùsátù ṣùgbọ́n wọ́n gbà tá ń gbọ́ ìtumọ̀ orúkọ yẹn tí wọ́n sọ túmọ̀ ẹ̀fọn ẹgbẹ́ máa gbé mo fún táwù kọ́kọ́rọ́ àlùjọ́ náà àti kọ́kọ́rọ́ lásán ni tó ń tọ̀ wá jẹ ṣùgbọ́n ní gbọ́ wá ń rò pé kìíní tá ń ṣe kò sọ̀nà ńbẹ̀ àbí àwa gbà bàtà bẹ́ẹ̀ bẹ̀ wá kájọ máa ṣe ọmọ ìyàjọ ní gbogbo wa bàbá kì í bá wọn jà àwọn ni oníjàgídíjàgan wọn ní ogun ní àná bí jagun àwọn ẹ̀fẹ̀ má jagun yẹn lọ a lè fi tipátipá sin Ọlọ́run a lè fi tipátipá mú ẹnìkan ó ṣe ẹ̀sìn kan ìgbà wa gbà ìrẹ́pọ̀ làwọn afẹ́ ní ìpínlẹ̀ Ògùn. nígbà tí wọ́n kọrin dé iwájú mọ́ṣáláṣí tó wà ní ìlú Ògùn yẹn àwọn ò pa ìlú ni. ọba ni wọn kò kiri wà nìyẹn wá ti mọ wá ti wọn ṣẹ́ ń gbọ́ kó bá ti kú díẹ̀ bí títì adé lórí mọ́tàlá náírà ti ń pàdé àti ṣọ́ọ̀ṣì bàbá lè kọjá wà àbẹ̀ ìṣòro wà á ṣe. ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Ìlúgùn nílùú Abẹ́òkúta níbi tá a ti gbọ́ wípé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí ìdí sì nìyí tá a ṣe wá síbí láti wo kí ló ń ṣẹlẹ̀ gangan láti fìdí òkodoro múlẹ̀ níwọ̀n ìgbà tí àwọn oníṣẹ̀ṣe ṣàlàyé pé lásìkò tí àwọn ń kọrin táwọn ń ṣọdún ni àwọn gba ojú pópónà yìí kọjá lásìkò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn àfáà kan dìde ìjà sáwọn
ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní Shamsuddin Islamia Worldwide Central Mosque níbí ní Ìlúgùn láti wo báwo gan lọ̀rọ̀ ṣe rí. So bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà a ó máa mú etí yẹn tó. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. ẹ má bẹ anybody tí bàbá ìmọ̀ bá ti dé ìṣùkọ́ màmí ẹ má bẹ Yusuf sọ ẹni tí wàá sọ fún ẹni yìí ẹ má bẹ anybody sọ ẹni tí ló ń ṣẹlẹ̀ ṣé wọ́n fẹ́ sọ fún mi náà mo ṣáà ń sọ fún mi mo lè sọ fún mi because you want to say something mo ń sọ fún mi mo tí mo máa sọ fún mi mo lè sọ fún mi mo sọ fún mi náà láyé tí fẹ́ máa tẹ̀sán mo ń sọ fún mi so ẹ má bẹ anybody ọlọ́tọ̀ ṣe ti gbọ́ na you sabi if you like face them. Adébílà bá rí wo ìdí yẹn tá a ti wá bíbá ìpè kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn tó tí ẹ sì lẹ́tọ̀ọ́ láti ṣàlàyé nǹkan tí ẹ bá ṣàkíyèsí ló ń ṣẹlẹ̀. Àwọn tí we are not in position láti ṣe ọ̀pọ̀ tó bí. Nǹkan tí wọ́n kọ́ sọ fún wọn náà nìyẹn, wọ́n dẹ̀ ní sáwọn olóyè yẹn nìkan tó lè ṣàlàyé mọ́ ní à. Èmi ò lè ṣàlàyé jẹ́ kí àfa àjẹ́ sí ọ̀dẹ̀ àwọn ìkíní. Ìmáàmù wa ló wà ní position láti ṣàlàyé nǹkan yẹn. So sir, àwọn ní wọ́n wà ní right position láti ṣàlàyé nǹkan yẹn. Àwọn ẹni tó ojú ẹ̀ àwọn ọ̀dẹ̀ ni wọ́n hẹ̀ dìbà. Wọ́n yọ kó wọ́n fi kún. Ọ̀dọ́ náà bá sọ. Take a look at this video. First of all, you will go to prison. Then they will send you back to your